This is like a status of the symbol of Okoshi. Okoshi. Wọ́n wàjàre ìṣẹ̀ṣẹ̀ nínú ìbọ̀jẹ́ ìṣẹ̀dálẹ̀ nínú ìbọ̀jẹ́ àrùn àná ní ìbọ̀jẹ́ rúra àdélébọ́ ní ìbọ̀jẹ́ rún àdáyébọ́ máa bọ̀jẹ́ o nàgbára Èdùmàrè ibà àkọ́dá nínú ibà ṣẹ̀dá ẹ̀fúgbẹ́lẹ́jẹ́ má ní koríko òkèlè bàǹbàrí ṣe mọ̀ṣọ́ àtàjẹ́ ọba tẹ̀rẹ̀ kára ayé ọba rẹ̀ ní kó nànà kó náà èdè gbà kó náà èdè àsìkò ìbà rẹ̀ o láti iléeṣẹ́ ẹni iléeṣẹ́ ẹ̀wẹ́ iléeṣẹ́ ẹ̀rùn ẹni online broadcasting ìbẹ̀rẹ̀ wà ní ìlú ìmọ̀ta yàyòrẹ́ tí ń gbẹ́ni ní ketekete tọ́lọ́ àgbàbọ̀ àfọ ìdálórí ìṣèlú wọ́n bọ́ tí ń ṣe ni pé ọ̀tọ̀ ń wà ní bòmùrẹ̀ ẹ̀rùn òjẹ̀ka wà níbí àwàwé gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mú iléeṣẹ́ ẹni ní àṣà ìṣẹ̀dálẹ̀ òwúrọ̀ à ń gbé narugẹ ní pàtàkì àwa Ìjẹ̀bú káàkiri ìbòrà àlẹ́ wà àwa Ìjẹ̀bú káàkiri ìbòrà àlẹ́ dúró sí ibẹ̀ rí àgbé wa níní àwa nílùú Makunmi Ọ̀ṣọ́bíà ọwọ́ máa gbókó gba ìlà rẹ̀ gba ìlà kó gbòòwò ọwọ́ máa tọ́ bólóbóló gbẹ̀rì má wọ̀kọ́ gbẹ̀rì wọ̀ òmùkúdé káwòrò wọ̀ ṣó máa múru jẹ lọ́dọ̀ bá mi aláìlú òjijì fìrí ọba rẹ̀ mìíràn lẹ́kílẹ̀ mítìtì ìyẹn ọba Kazeem Adesina Salami ìlú fẹ́mínàbà kìnẹ́ Ọ̀ṣọ́bíà àti Makunmi kóòtù mi ṣe níbẹ̀ wọ́n fún ọdún jọ ìwòsì èsù mẹ́rin òkè wọn ọdún ìyẹn ọdún ọkọ̀ṣí méjì rí ti máa kun ọdún wèé tọ́lọ́ àgbàlagbà fún méjì rí òbúkọ nọ́dọ̀ yé rẹ̀ yóò mí ṣe ọmọ yé ohun òun tún mi ṣe ọkọ yé ohun méjì rí máa kun lẹ́nì rírà àbọ̀wá lẹ́nì máa ń nagbára ó máa ń nẹ gbọ̀ngbọ̀n ẹ̀wọ̀ ẹni máa ń yìn ó máa ń nẹ gbọ̀ngbọ̀n o àkọ́kọ́ náà wọ́n mi ṣe ọkọ̀ṣí ní Makunmi lẹ́yìn náà máa tún lọ ṣe ọdún márùn-ún ìkàbẹ́sì aláìlúwà lóun ti gá pèrè ọ̀wọ́n ọba rẹ̀ kọlọ́run ọba Elédùmarè kò jẹ́ kó pẹ́ bẹ́ẹ̀ nàgbára Èdùmarè níní àmàrí bọ́n ti máa ṣe ọ̀wọ́ ẹgbẹ́ kábẹ́ẹ̀sì rẹ̀ gọkọ̀ṣì nọ́dúnwé ọ̀wọ́ ẹgbẹ́ kábẹ́ẹ̀sì rẹ̀ gọkọ̀ṣì wọ́n ti wà náà mẹ́ta wọ́n ti lọ ríbi wọn máa mi lọ bàbá máa dé sẹ́yìn wọ́n máa dé tìjàtìjà wọ́n máa dé togutogu torí àwọn àgbàlagbà afọ mẹ́tara máa pọ̀ mẹ́tara máa mú rónìyàn bá bọ́ ńlẹ́sà kónìyàn máa yin ní o láti iléeṣẹ́ ẹni rẹ̀ ní online broadcasting ẹ̀jẹ̀ kẹgbẹ́ àbá kó pè yá kíyà kó pọ̀ wọn yẹ kọ́ kalẹ̀ ètò tèmi máa ń yùn o máa nẹ gbọ̀ngbọ́n arẹgbẹ́gà àdùmọ̀ sọmọ ya ọlọ́gẹ̀dẹ̀ ọmọdé mi jẹ́ dúwẹ́rẹ́ mi lámáwòrán orúkọ tèmi mi jẹ́ mo ti ní orúkọ ètò nìní ẹ wo ẹnu ń gbéyàwó ń bọ̀ àbọ̀ ẹ̀ máa garùn ẹ jẹ́ kí dídẹ ni ká jókòó sẹ́gẹ̀sẹ̀gẹ̀ kájọ gbádùn bẹ́ẹ̀ ni máa ṣe lọ ó yá o. Llamo.
Adébájọ ti wà ń bí. Adébájọ tó ló. Now, the parade commander will make a report because they are going to inspect the Cadet of Western Coast Maritime Academy, ready for your inspection. Cadet Babatunde Akole, so. Let's go, yes.
kú malẹ̀ wọ́n fi wá kí kábíyèsí wọ́n fi wá kí kábíyèsí kọ́ fi wá yẹ kábíyèsí sí látọ̀dọ̀ ọba ẹni aláìlúwà òjijì fìrí ìyọba nọ́fọ̀rídà ló mú ìmálẹ̀ wá kó wá fi kí ọmọ rẹ̀ ní mako ìmálẹ̀ àgbòrò ẹ̀ ń wòye wọ́n fi wá kí kábíyèsí ọba ọ̀ṣọ́bí àti mako fọ́nkú ọdún ògúnyòdún ẹ̀mí rẹ̀ ṣètọ́dún rẹ̀ má ṣe túbà mìíràn fọ́ọ̀dún márùn rẹ̀ á lò pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ látọ̀dọ̀ ọba nọ́fọ̀rídà ọmọ lágbàrí kọ̀ mẹ́yẹ fojú ọ̀run ṣòwéré owó ìmágbò wá kó wá fi kí kábíyèsí fọ kábíyèsí òkú ọdún ògúnyòdún ọlọ́mbániṣẹ́
káàbọ̀ dẹ̀yìn ó rẹ̀ ìpele àkọ́kọ́ rẹ̀ ní ọkọ̀ṣì tìlú Makomi ẹlẹ́ẹ̀kejì ra àwọn àwòtò wọn àgbàlagbà fọ méjì wà bọ́ọ̀bù kan fọ méjì rí ti yé òun lọ́dọ̀ òun bíbò tí ń sọmọ yé òun ó kì í sọkọ yé òun àwọn ìkọ̀kọ́ náà wọ́n ti lọ náà yìí wọ́n má tún dẹ̀ ìbọ̀sẹ̀ yìí bí wọ́n bá ti dé kábíyèsí náà máa wá gú àwọn ènìyàn máa níbẹ̀ rẹpẹtẹ ìbéèrè àmà ti rí wọ́n má ti dé togutogu kọ́ máa dé tìjàtìjà náà mi lọ sẹ́yìn aṣọ ilé ọwọ́ lọ náà má dẹ̀ ìbọn náà yìí wọ́n má wọ̀ aṣọ ogun wèé wọ́n má sọ ìtumọ̀ rẹ̀ kò bá yá wọ́n máa rí ènìyàn máa yò ọ̀wọ́n ọba aláyé tí wà níbẹ̀ ọwọ́ ènìyàn pàtàkì wọ́n ti wà níbẹ̀ ní máa yò ìrẹ̀lẹ̀ pátápátá rẹ̀ máa jọdún ẹ̀wẹ̀ má kúrò níbẹ̀ ẹ̀ ṣàdúró kájọ gbádùn ètò tèmi òtún yá o. Adésínà Sàlámì Àyìndé ìbà rẹ lẹ́ni o ti ṣe ní o ti ṣèjì ó ṣẹ̀ ta ó ṣẹ̀ rí lójú wọn náà ni ẹ̀karùn ló tún mú jẹ fílíńgẹ́lẹ́bẹ̀ yìí jẹ́dí ẹ̀ tó kó èèmọ̀ bọ̀ fílíńgẹ́lẹ́bẹ̀ yìí jẹ́dí ẹ̀ tó kó èèmọ̀ bọ̀ ọba Dr. Abdulkazeem Kọ́sìm Adésínà Sàlámì Àyìndé ọmọ òwí bẹ́ẹ̀ tí í ṣe bí òdúdú aṣọ lúdẹ̀rọ̀ ọmọ aṣọ gbọ́dọ̀ dọ́jà ọmọ aṣọ àtàdọ́jà ìbà rẹ o ọmọ aṣọ gbẹ́dìgbòrò kábíyèsí Aláìlúwà ẹ ti wá sàrọ̀ báyìí Èdùmàrè má jẹ́ járogún ẹ ti sàrọ̀ báyìí Èdùmàrè má jẹ́ sarogún kẹ́ẹ̀sẹ̀ fà kẹ́ẹ̀sẹ̀ jẹ kẹ́ẹ̀sẹ̀ jọ kẹ́ẹ̀sẹ̀ sàn ẹ̀wá kẹ́ẹ̀mú jẹ kẹ́ẹ̀wá sogún kẹ́ẹ̀sà. akínyìn o bàbá ọba kábíyèsí Aláìlúwà ọba Dr. Ẹnjìnìà Babátúndé Ọláògùn Ògúnlájà JP aládésọyìn olódo tí odò náà foríjà Aláìlúwà kábíyèsí o.
kalẹ̀ bàbá a kì í wọ́jú ẹja tì lómi ọ̀sọ́bíà ò ní wáyé tì lẹ́yìn ẹ̀ láéláé ẹ pẹ̀láyé pọ̀ láàrọ̀ bá mi tó bá ọmọdé ṣe tó bá gbà ṣe olódò tí òdo náà foríjà kábíyèsí ẹ kú kalẹ̀ sà ẹ kú àtàná mátàná ẹ kú àtòní mátòní aláìlúwà tó wà lórí ìjókòó àjọṣe pẹ́pẹ́pẹ́ kábíyèsí aláìlúwà abodò mọ́nà ń bẹ́ ń bí kábíyèsí ọba adébàwálé adésínà ọlọ́mọlá àti odò mọ́nà ẹ̀kú kàlẹ́sà kábíyèsí aláìlúwà ọba síkírù ọ̀dẹ́dínà èébùdọ́lá àlùkò kábíyèsí ọba síkírù ọ̀dẹ́dínà èébùdọ́lá àlùkò gbadewọ̀lú àkọ́kọ́ ti ìlú ládàbà kábíyèsí ẹkú kàlẹ́sà kábíyèsí aláìlúwà aládépẹ̀kù àkọ́kọ́ gbadewọ̀lú ti odò ẹ̀gírí ẹkú kàlẹ̀ aláìlúwà ẹkú kàlẹ́sà kábíyèsí aláìlúwà ọba pàtà Abíọ́dún kábíyèsí ẹkú kàlẹ́sà onígbàtà ti pàtà Abíọ́dún ẹkú kàlẹ̀ kábíyèsí kẹgbẹ́ o ẹkú kàlẹ̀ sà kábíyèsí aláìlúwà ọba Sunday Adéníyì Agbo. ẹ nawọ́ yín sókè báyìí ẹ̀yọ́ ọmọ máa kọ́ mi ọ̀ṣọ́ bíyàwó lẹ́yìn kùlé ń bí lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi ń bí ẹ̀yọ́ ọmọ máa kọ́ mi ọ̀ṣọ́ bíyàwó ká máa fè ní ṣe o kérò wá wò kérò wá wò kérò wá wò kò ní bàjẹ́ ká máa fi àsìkò yìí máa kí aláìlúwà òjìjí fìrí ọba aré mìíràn lẹ́kílẹ̀ mítìtì kábẹ́sọ adé apẹ́ni orí bàtà apẹ́nẹ́sẹ̀ ṣọba jẹ́ kó pẹ́ gba ọdún kan rún wá o ní pápá àpàtó nípa àròjọ náà mo so lóko ẹ jẹ́ kéléré wá tiẹ̀ fún wa léré ìṣẹ́jú márùn-ún náà ká mọ̀ bí tí à ń lọ bẹ̀ ká balance gbogbo ẹ̀ ẹ má bínú ó yá o. àwọn ọlọ́kọ̀ọ́sí ló dé yìí nínú àrà àti ìṣẹ̀dálẹ̀ nǹkan tí àdáyébá nílùú Makomi òun wé o rúra àdáyébọ nílùú Makomi rèé o òun rèé déwé o ẹnì ọmọ rẹ bùtàn rẹ máa bá àrọ̀bá tó rán fún àrọ̀bá gẹ́gẹ́gẹ́ rí bá ìtàn òun rèé o àwọn ọmọ ìtàn bolóbóló ọ̀gbẹ̀rì máwọ̀ kọ́ ọ̀gbẹ̀rì ìwọ̀ omukúdé àwòrán wọ̀. Abinu orin náà mo fẹ́ lò lọ́la. Yes. Ọkọ̀ náà lọ́dọ̀ yìí. Gbogbo ọmọ ọba kọ̀ sọ́dọ̀.
kérò wá wò kérò wá wò èrò yà wá wò. alárìígẹ̀ ọmọ ìfiniwẹ́wẹ́ etí oko ọmọ ìbí adé àrígẹ̀ lẹ́mọ̀ṣọ́ kábíyèsí ọba bọ́lá ráìmì ẹ káàbọ̀ síbí aláìlúwà kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀. kábíyèsí ẹ káàbọ̀ sà káàpẹ́ sà. ọmọ ayọkù lórújà ó yọkù rálẹ̀ rẹ̀ ṣeré kó gbogbo tán o kábíyèsí bó ṣe máa jẹ́ nìyẹn o. ògbó àtọ́ bàbá pípẹ́ ní sọmọ́wúlé arọ́ kẹ́ẹ̀pẹ́ o. ọmọ máa pọ̀ ọ̀ṣọ́ bí a o. aláìlúwà ẹjọ́ ẹ súnmọ́ bíbá díẹ̀. káwọn aláìlúwà. ọmọ máa pọ̀ ọ̀ṣọ́ bí a o. dédé ọmọ máa pọ̀ ọ̀ṣọ́ bí a o. ká máa fẹ́ níṣẹ́ o. èmi eré. ìwé tani. kẹ́rò wá wò. mo kí gbogbo wa pé a kú ọdún. mo kí gbogbo wa pé a kú ìyèdún. kábíyèsí kí wa pé a kú ọdún. mo kí gbogbo wa pé àwa tá a ṣọdún yìí la máa ṣe tó ń bọ̀. àfọgbóhùn. mo kí gbogbo àwọn ládéládé. mo kí àwọn aláyélúwà. orí adé mo kí yín o. kábíyèsí o. ẹni tí ẹ dágbére fún kò ní mọ̀gbà tẹ máa wọlé o. àṣẹ o. àríwá o. mo kí gómìnà wa Prince Dàpọ̀ Abíọ́dún. gómìnà ìpínlẹ̀ Ògùn. wọ́n fi honourable commissioner wa wọ́n fi wọ́n ránṣẹ́ sí wa wípé ọkọ̀ ṣì máa kún kò yẹ kí àwọn má sí ń bẹ̀. tí honourable commissioner wa bá ti wà ń bẹ̀ àwọn ti wà ń bẹ̀ ni. honourable commissioner mo kí ẹ káàbọ̀ sórí ètò yìí. mo fi kíkí tí mo fi kí permanent secretary wa láti ìlú Ògùn ní Òkè Mọ́sàn mo kí ẹ káàbọ̀. ẹ ṣé gan, ẹ kú fẹ́, ẹ kú náwó, ẹ kú nọra. inú mi dùn wípé ẹ fi ojú méjèèjì rí nǹkan tó ń ṣẹlẹ̀ ń bí lénìí láti lè lọ jíṣẹ́ fún Prince Dàpọ̀ Abíọ́dún His Excellency tó jẹ́ gómìnà wa wípé Makun tẹ́lẹ̀ kọ́ ni ó wà nísìnyí o. ẹ ti tún Makun ṣe, ẹ ti sọ Makun di small London, but síbẹ̀síbẹ̀ náà mo jì fẹ́ kẹ́ bá wa sọ fún wọn wípé ìtàn ṣe ò tí ì tó o. yínníyínní ká lè rí mi gbà. kábíyèsí. iṣẹ́ pọ̀ ń bí tí wọ́n máa ṣe fún wa o. lóòótọ́ wọ́n ti ṣe títì, wọ́n ti ṣe oríṣiríṣi nǹkan ní Ògùn waterside. tẹ́yìn náà bá wo bíbá ilé ní ẹ̀rí bá ṣe ń ṣe wàhálà láti àárọ̀ wípé kí àwọn èèyàn wa kọ́ sún sẹ́yìn. a nídìí bàríà, a dẹ̀ nídìí kí náà ń pe àwọn ìjókòó tó fi ń jókòó stadium yẹn, podium. a nídìí ẹ̀ lọ́tún, a nídìí ẹ̀ lósì. aláyélúwà. so that tó bá máa fi di next year gbogbo
struggle tá à ń struggle pé kọ́wọn èèyàn sún sẹ́yìn kò ní sí ẹ̀ ń bẹ̀ oníkálukú á jókòó gbogbo tó bá jókòó sí a máa rí nǹkan tó ń ṣẹlẹ̀ nítorí pé ẹ̀rí pé gbogbo àwọn tó ń tà ń sún àìdíà la fi ń sún wọn because ẹni tó fi 2,000 naira wọ mọ́tò kò sí nǹkan tó wá ṣe ń bí ọkọ̀ sí náà ló wá wò ẹlòmíì 5,000 naira ló yá tó bá dé ló máa san padà bẹ́ẹ̀ kò wá ní da kó wá nǹkan tó torí ẹ̀ yáwó yẹn kó má lè enjoy yẹ kọmíṣánná ó dọwọ́ yín ó dọwọ́ Ọlọ́run o ẹ bá wa jíṣọ́ fún gómìnà wípé ìṣọ̀pẹ̀lú kàdà fìjà gbogbo kábíyèsí ó. à ń gbé iṣẹ́ wọn là ń ṣe yìí o iṣẹ́ wọn là ń ṣe yìí kán jọ kán túbọ̀ bá a dá sí i wọ́n ti ń ṣe é Ọlọ́run á túbọ̀ máa fún wọn ṣe inú mi dùn pé ẹ wá ẹ bá mi jíṣẹ́ fún wọn pé àrí ọwọ́ wọn o àwọn náà jẹ́ kí lè ṣe é ṣe léni o wọ́n ṣe owó bẹ́ẹ̀ náà nọ́ra o. mo wá fi ti kí àwọn tí wọ́n ń ṣe ọkọ̀ sí léni inú mi dùn pé àwọn MC wọ́n ti kí gbogbo àwọn orí adé ọrùn lẹ̀kẹ̀ lẹ́ẹ̀kan tí bá ní kí tún máa padà síbẹ̀ á take time wa ẹ̀yin ọlọ́kọ̀ ṣìbò kí yí o ọmọ máa kọ ṣọ́bíà o ká máa fẹ́ ní ṣe o ìwé tẹ́ni kábíyèsí aláìlúwà gẹ́gẹ́ bá a ṣe ṣe lẹ́ẹ̀kan yẹn máa tún fẹ́ ká tún ṣe àwọn abílẹ̀ ní a fẹ́ ṣe unveiling fún Ọkọ̀ṣì Makomi festival àti ṣe bẹ̀tà àti ṣe wọlé so a nílé ní láti ṣe ẹ̀yin ò dẹ̀ ní wà lórí ìdúró gẹ́gẹ́ bí bàbá mi máa fẹ́ kí ẹ̀yin lè máa sọ fún kọmíṣánná anyway kọmíṣánná náà mọ̀ nǹkan tó máa ṣe òbẹ̀ tó ní ká ṣe bó ṣe ń ṣe kó lè bá rí bí ó ṣe rí. mo fi àkókò yìí mo fi dúpẹ́ lọ́wọ́ yín pẹ̀lú owó tí ẹ ti ná láti jẹ́ ọjọ́ ìlú lórí ọ̀rọ̀ Makun so Ọlọ́run ọba ìpìtẹ́ tí mo lè tán bẹ̀ àfi púpọ̀ rọ́pò màá fẹ́ kí ẹ bá mi bẹ̀rẹ̀ ètò náà Ọlọ́run á fún yín ṣe thank you very much. mo kí gbogbo ẹ̀yin ládéládé bẹ̀rẹ̀ lórí bàbá wa Àwùjalẹ̀ ló tẹ̀sẹ̀ gbé jẹ́ pé wọ́n sì ń gbé òun ní okùn náà tó so gbogbo wa ró okùn náà ní já lójijì. àwọn ọmọ akọ ṣọ́bíà o ká máa fẹ́ mi ṣe ẹ ṣe mo kí honourable commissioner mo lè kí PS mi ìfẹ́ kọ́lọ̀ mi pọ̀ torí inú òrùn dáwà ẹ̀yin náà ti rí pé inú òrùn dáwà so my expectation is that by this time next year a máa wà níbi tó yẹ pé ó máa dàbí stadium ni á dàbí stadium tó yẹ pé àwọn èèyàn àjókòó confidently ẹ̀rí pé ìmúra mi náà dìde lẹ́ẹ̀kan mo lọ ilé àwọn èèyàn wọ́n ṣe torí tí yín ni o títorí tẹ ìdí yín ni kẹ́lẹ́ mọ̀ pé iṣẹ́ là ṣe màá rọ̀ yín kẹ ẹ máa kẹ at least ẹ bá jáde lọ́bẹ̀ yìí as usual oní report ẹ máa kọ ps wà ń bẹ̀ báyìí wà lọ́wọ́ ẹ̀kọ́ ìmọ̀ yìí we have been at the system too so ọmọ nǹkan tó mọ ẹ̀kọ́ ọmọ ẹ̀dùn ọkàn àwọn aráàlú lórí ọ̀rọ̀ Ọkọ̀ṣì festival is an important ancient event. It's a traditional culture tí o gbọ́dọ̀ parun bó ṣe wà nínú kọ̀ọ̀kan nìyẹn ẹ bá rí pé kò ṣe wà náà gbẹ́yọ̀ ẹ bá dọ̀dọ̀ àwa náà à ń ṣe àgbo à ń ṣe gbogbo oríṣiríṣi ọkọ̀ náà bí tó here we are now. àwọn ní kí n sọ nǹkan tí a máa ṣe fún yín ẹ o ní nǹkan làmàjẹ kò ṣe ẹ má kàn sọ̀rọ̀ ni wọ́n lè mọ presence yín bí báyìí tẹ́ bá ti wá sọ̀rọ̀ tán aláìlúwà Ọ̀ṣọ́bíà ọ̀wé Makun ló máa ṣí kiri lójú tó bá wá ṣí lójú tán èèyàn wá
ẹ̀wá ẹ̀yin lè máa ṣe rẹ́fúrí èmi máa kàn gbé microphone lẹ́yìn lọ́wọ́ ni ẹ̀yin lè máa ka nǹkan láìpẹ́ kọ̀ọ̀kan síbẹ̀ ẹ̀yin lè máa kà jọjọ́ bí àná pé ó mú aṣọ ẹ̀ dání ó káṣọ lójú eégún bàbá arẹ́gbẹ̀rẹ̀ tó wà nítòsí kó dojú ẹ̀ bolẹ̀ torí àwọn bàbá wa wọ́n máa ń kọrin kan tó bá dé ibi tá à ń wí yẹn wọ́n ní àwa mi jà wọn lóde o ó gbèrè ẹgbàjúdé o àwa mi jà wọn lóde o ó gbèrè ẹgbàjúdé mọ́júbà o tí n bá ti fún ẹ̀yìn ní máìkì èèyàn sọ̀rọ̀ èèyàn wá pàṣẹ lóòótọ́ ó lè jókòó lọ láṣẹ ìkè igbákejì òrìṣà lórí nǹkan tá à ń fẹ́. wà ń bí pé a káàbọ̀ a kú àṣeyẹ lẹ́yìn tí ẹ máa kí gbogbo àwọn ọmọ máa kún mi pátápátá pé a kú oríire òní a sì kú àṣeyẹ tọjọ́ tòní àti èyí tá a tún fẹ́ ṣe lọ́la ẹ kú àdúró ti kábíyèsí wa láti ọdún karùn-ún tí wọ́n ti gorí ìtẹ́ bàbá wọn wọ́n á pẹ́ lórí ìtẹ́ yẹn pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ wọn ò sì ní pẹ́ nínú ẹ̀ pẹ̀lú àìsàn wọn ò ní pẹ́ pẹ̀lú ìdààmú inú àlàáfíà ẹ̀mí gígùn òun ni wọ́n máa fi lo ìgbà. ní orúkọ gómìnà wa ọmọọba Prince Dàpọ̀ Abíọ́dún èyí tí èmi tí mo jẹ́ kọmíṣánná ilé-iṣẹ́ àṣà àti ìrìn àjò afẹ́ tí mo wà ń bí lẹ́nìí tí mo wá síbí mo wá rí ohun tí wọ́n ń ṣe tí wọ́n ń pè lọ́kọ̀ sí torí àṣẹ̀ṣẹ̀ dórí ilé-iṣẹ́ yẹn kò ju bí oṣù mẹ́fà lọ ṣùgbọ́n mo rí i pé kí n tó dé ìjọba ti gba ọkọ̀ sí sínú ìwé òǹkà wọn lọ́dọọdún pé àwọn làwọn máa ṣe ojúṣe ẹ̀ bí wọ́n ṣe ń ṣe. àtẹ́wọ́ ńlá àtẹ́wọ́. because àwọn festivals kan wà tó yẹ pé ó ti wọ kàlẹ́ndà ministry tó yẹ pé kò sí bóyá ilẹ̀ kò rí a máa ń request assistance fún wọn ní ìgbà tí wọ́n bá fẹ́ ṣe celebration. mo sì rí i pé ọkọ̀ sí bóyá òun ní nọ́mbà 2 lórí kàlẹ́ndà wa ọ nọ́mbà 3 òun lè fi rí wa lénìí tí gómìnà bá ti lè bójú ẹ̀yìn tó ti rí i pé ọkọ̀ sí festival ó wọ́ tí ohun tí a lè fi sínú kàlẹ́ndà state a jẹ́ pé gómìnà mọ value tí a ń ṣe ń bílẹ̀ nìyẹn ṣùgbọ́n mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín fún àtìlẹ́yìn yín lórí gómìnà wa tí wọ́n fi padà tún wọlé ẹlẹ́ẹ̀kejì gómìnà wa kì í ṣe gómìnà tí ò mọ̀ọ́re gbogbo iṣẹ́ tí ẹ rán wa nítòótọ́ bá a ṣe ń padà lọ a máa lọ jíṣẹ́ yín fún wọn ohun tí ẹ fẹ́ ń bí ìdí tí a fi wà ń bí nìyẹn a máa kọ rìpọ́ọ̀tì ohun tí ẹ rán wa lágbára Ọlọ́run nínú àánú ẹ̀ bóyá tẹ̀yìn náà bá máa kọ appreciation letter padà sí ọ̀dọ̀ gọ́vnà fún ohun tí wọ́n ṣe ẹ̀ tún highlight àwọn nǹkan tí ẹ tún believe pé gọ́vnà lè ṣe fún yín níbí ẹ tún jẹ́ kó wọnú letter appreciation letter yẹn lọ sí ọ̀dọ̀ wọn. gómìnà wa asọ̀rọ̀mọ́rọ̀ṣẹ́ ni ẹni tí kò ń sọ pé òun máa ṣe tí kò ní ṣe kọ́ tí ó bá ti sọ pé òun fẹ́ ṣe nǹkan ó máa ṣe gbogbo táwa náà sì rí ń bílẹ̀ nítorí ẹ̀ la fi wá a ti rí a ti kọ́gbọ́n a sì ti wá a ti máa padà lọlé láti lọ jíṣẹ́ fún wọn lágbára Ọlọ́run eléyìí ò ní jáṣe mọ́ gbogbo wa o títí dìgbà tèmi náà máa fi kúrò ní ilé-iṣẹ́ yẹn tí máa fi parí tẹ́nà mi àwa la máa wá ẹ̀yin la máa bá a ò nífẹ̀ẹ́ nìkan kan dárò kábíyèsí nítorí àkókò wa pé ọjọ́ ti lọ gẹ́gẹ́ bí dáàdì mi ṣe sọ màá fi orúkọ gómìnà wa dá máìkì padà fún yín pé kí ẹ ṣí ohun tó wà ń bì kí a rí ká wá forúkọ gómìnà ká fi ka ohun tó wà ń bẹ̀ sí etí gbogbo ayé sà ẹ ṣé sà. láti wo ohun tó wà ní inú kinní yìí. àtẹ́wọ́ ńlá o. àti. ẹ pàtẹ́wọ́. We have all seen it. This is like a status of the symbol of Okoshi. Okoshi ti makun omi. Makun omi. Okoshi. 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 Our heritage, our life. That is the theme of the status. Lágbára Ọlọ́run gẹ́gẹ́ bí
olùdarí iléeṣẹ́ àṣà láti ṣe gbogbo ẹ̀ bọ̀ tá a bá ti ń lé àsìkò kábíyèsí táwọn náà bá lè ṣe láti rí i pé kíní máa kúrò ní bó ṣe wà yìí ibi tá a bá fẹ́ position sí image yìí iléeṣẹ́ wa náà à ń ṣe ìrànlọ́wọ́ tó bá wà ní ìkáwọ́ wa eléyìí ò ṣe promise gómìnà o. ẹ bá wa fún ọ látẹ̀wọ́. ọ̀tọ̀ nìyẹn eléyìí ti iléeṣẹ́ Ministry of Culture and Tourism ni o ẹ ṣé mo dúpẹ́ o thank you very much. ẹ bá fún ọ látẹ̀wọ́. Aláyélúwà. ẹ ṣeun bàbá ẹ ṣe thank you kábíyèsí Aláyélúwà alátìjẹrẹ àtìjẹrẹ di mọlógún òun náà ló látìjẹrẹ náà kí báyọ̀ fà àwọn bá fà di mọlógún ọba àtìjẹrẹ bàbá mo kì í níbọ̀ mi pàtàkì ni wọ́n. Ọlásọlẹ̀ mo kí ẹ káàbọ̀ láti Ọ̀ṣun state bàbá oníbodè mo kí Aláyélúwà Ṣọpẹ́ àwọn alápá ọ̀tún Àwùjalẹ̀ ni ẹ mo kí o bàbá Alárìíkẹ́ alápá òsì Àwùjalẹ̀ ni ẹ mo kí o oníròkun Abẹ̀bẹ̀ joyè mi ìmọ̀ ètò ok èmi sì súnmọ́ àtijẹrẹ ju oníròkun lọ àwọn sì wà lẹ́yìn òun èmi àti mọ̀lókùn ní àjọṣe àbáńdè mo kí bàbá níkẹ́ tí wò pé mo kí gbogbo yín gbogbo ẹ̀yin aládé tẹwà lórí ìjókòó mo kí gbogbo yín o ayọ̀lẹ̀ débí ayọ̀lẹ̀ máa padà sílé o ní kú sọ́nà bí èéfín o ẹ ṣé gan thank you very much. ẹ̀yin ẹlọ́kọ̀ṣí ó yẹ máa bọ̀ ọmọbìnrin yẹn dà. àwọn obìnrin yẹn dà. àwọn obìnrin yẹn dà. gbogbo ládéládé. ẹ̀yin olórí méjèèjì mo kí yín bẹ̀ yẹ o. Kábíyèsí Aláyélúwà àwọn abúlé yẹn dà tó máa bọ̀. àìjì Olúṣẹ́gun Adébáyọ̀ ààrẹ bọ́ba jókòó gbogbo ìlú máa kú omi. lọ́yẹ̀ máa bẹ̀ láàbọ̀. ẹ̀sùn máa bí ẹ̀sùn máa kábíyèsí ẹ̀ máa bọ̀ níbi ọ̀dọ̀ akọ̀wé kálá nígbà ẹ̀ máa bọ̀. Sùmọ́lá Akọ́rẹ́dé Samuel. Bàbá olóyè tuntun báyé gún wa. Gbogbo ìlú máa kú omi. Ọ̀túnba gbogbo máa kú omi. Ọ̀nà aláìní. Tí ń ságun ságun sọ́gbọ̀n. Ààrẹ bọ́ba jókòó.
ọdọ kalakula dawe yo kurfe mo ọdọ kalakula dawe yo ọdọ kalakula dawe yo mọri mọri kurfe ọdọ kalakula dawe yo ọdọ kalakula dawe yo ọdọ kalakula dawe yo mọri mọri kurfe ọdọ kalakula dawe yo kurfe mo ọdọ kalakula dawe yo ọdọ kalakula dawe yo mọri mọri kurfe ọdọ kalakula dawe yo kurfe mo ọdọ kalakula dawe yo ọdọ kalakula dawe yo mọri mọri kurfe ọdọ kalakula dawe yo ọdọ kalakula dawe yo ọdọ kalakula dawe yo mọri mọri kurfe ọdọ kalakula dawe yo kalakula dawe yo ọdọ kalakula dawe yo kurfe ọdọ kalakula dawe yo kalakula dawe yo mọri mọri kurfe ọdọ kalakula dawe yo ọdọ kalakula dawe yo ọdọ kalakula dawe yo mọri mọri kurfe ọdọ kalakula dawe yo kurfe mo ọdọ kalakula dawe yo ọdọ kalakula dawe yo mọri mọri kurfe ọdọ kalakula dawe yo ọdọ kalakula. Ọwọ́ àgbàlagbà wọn kọ́ ọdún bá jọ sí wò má sì késù mẹ̀rẹ̀ má ké wọn ọdún jẹ́ ìwòsàn èsù mẹ̀rẹ̀ ké wọn ọdún ní makun níní ìbẹ̀rẹ̀ àwa òbúkọ méjì rí tó òun náà yé o ó bù ń ṣọkọ yé o ó ń tún ṣọmọ yé o kàbíyèsí òwe wa kẹfọrí jì mí ìyẹn ní fọ níní o wọn mi ṣe ọdún ọkọ̀ sí ti makun tó bá má dọ̀la wọ́n máa ṣe ọdún márùn-ún rí kábíyèsí gbọ́ àpèrè kò má bọ̀ jẹ́ kí kábíyèsí lò pẹ́pẹ́ ọ̀dọ̀ kábíyèsí rà wà wòye aláìlúwà òun náà pẹ́lẹ́rọ a máa tètè mú yí wẹ́ o ẹ̀kọ́ ọdún ẹ̀kú yèrè àjọ̀dún kọ́dárù àríkéké tọ́dé máa gbé tó gbàmúrẹ́ ẹ jẹ́ ká ti pẹ̀lẹ́ mọ́ ìdẹ̀jẹ̀ kábíyèsí ọdún jọ ìwòsí èso ìrẹ̀lẹ̀ kí wọ́n ọdún lè ní máa kú bó ti rí inú wẹ́. Mama lọ lónìí.
ọjọ́ èdè ọjọ́ tí kò bá máa kú àbí tó wà ní èkó àbí tó wà ní nàìjíríà àbí tó wà ní ọjọ́ tí wọ́n sùn lórí èkó máa wá sí kábíyèsí ẹ̀mí o kábíyèsí táwa ń ṣe ìpínlẹ̀ ọkọ̀ ṣe kábíyèsí ọ̀nà nínú ẹni ní nínú kábíyèsí ẹ̀jẹ̀ káwọ́ ọdún yìí sẹ́yìn ní fada ṣóògùn nẹ́gbàá rẹ̀ ní ṣe. Ifá ẹ̀ àwọn bàbá wa ṣe dáa kó tó di kọ́ bí àwọn aláyélúwà wọ́n ti mú exact date fún pé tó bá ti tàbí kan sí ọmọ máa tó mọ̀ so and ó má bà á di pé ọmọ àti tí àtẹ̀ tí àti ó má gbàgbé pé tó dábí ní ṣe èyí àwọn tí ó ṣe lọ́dún tó lọ tí ẹ fi wá àwọn tó jẹ́ sínú ọ̀wá ni àwọn tó ṣe lọ́dún yìí ọdún mílíọ̀n sí àwọn tó ń ṣe ọ̀dọ́dá so àwọn tó ń ṣe lọ́dún yìí ṣe mẹ́ta náà máa wà àwọn àkọ́kọ́ ìyẹn ní ilé ìta ìwádìí ọdún tó pọ̀ lọ́pọ̀ àwọn àwà ìkẹta wọ́n wá ti wà ìkẹta àwọn tí ibò bá ṣe ń wà ń sìn àwọn tí ó tẹ̀lé wọn èyí tó tẹ̀lé wọn wọ́n ti mọ̀ wọ́n ló kàn so definitely déètì yẹn ti wà síwájú fún bàbá ní ìjọba ẹ̀jẹ̀ mú déètì yẹn ti wà síwájú ó ti máa ń lọ nìyẹn so wọ́n ti tún ní ọlọ́run tẹ̀ máa ń gbàgbé àwọn lórí so. ọwọ́ àgbàlagbà wọn fọmọdé kùtù wọn máa bá àrọ̀bá kékeré rí báyìí tán ẹ jẹ́ ká wọ ọkọ̀ ṣìírí ẹ̀ẹ́dẹ́gbà lébi bẹ́ẹ̀ ní gbàgbà wọn kábíyèsí ó ti wá kiri fà á onírun ẹbí lónìí. So láti wá lè ọ wà successful wọ́n jágbá ajá yìí ọdẹ oyè mi tó nígbà tó máa fi dé àwọn ẹ̀ka ọlọ́run ti fún wọn yìí ní yóò gbọdọ̀ àwọn ò gbọdọ̀ gbàgbé ẹ̀ ó dé pé sọ di festival islam fi ṣe ní ọdún yìí ìyàwó akéwké gbé ẹni ṣe ní ẹni pọ̀ jù lágbára lọ kábíyèsí ẹ̀jẹ̀ káwọ́ ọdún ọkọ̀ṣì ní máa tẹ̀lé bẹ́ẹ̀ bá ṣe ọdún ní pàtàkì rẹ̀ kí láǹfààní òun fún máa kún àtàgbègbè rẹ̀. gẹ́gẹ́ bí ìwọ̀n tó mọ̀ festival ẹ̀ láyé ká bá dá díẹ̀ lọ́wọ́ ẹ̀ tó wá ṣe ni kálukú pẹ̀lú àdánwò tiẹ̀ ọlọ́run dẹ̀ ní ọlọ́run ní dá èèyàn kan kó má dọ̀wọ́ so gbogbo ẹni tó bá ti ní problem lóríṣiríṣi àwọn tó bá ti tó táìmù kúrò àwọn máa wá lé ibi ìkan máa ní ọdún ní ìmọ̀lẹ̀ kan tí ẹ̀rọ ní ìrìnmọ̀ ẹ ṣe láìpẹ́ mi. á ní kọ́ lọ lù fóònù ìrìnmọ̀ dòdò ẹ̀ táìmù bá máa lọ tó bá máa padà wá àwọn àdúgbò ẹ̀ ó ti ṣẹlẹ̀ ní àsìkò bàbá wa ó dẹ̀ tún ṣẹlẹ̀ àsìkò wa náà ẹ̀rọ ìgbésí àǹfààní mi kí tó jọba but at the same time mo jẹ́ ṣe ìpínlẹ̀ ìjọba náà nípa ìṣẹ̀ṣẹ̀ làgbà gbogbo àwọn bíi tí àwọn ìkíní ọ̀làjú fẹ́ kó lọ wọ́n sì ń lọ ó sì ń ṣí bọ́ọ̀ bá ṣe ṣe ó sì ń lọ rẹ̀ tó bá tẹ́bi tó bá tó ẹgbẹ́ yìí sì wọ̀ náà tẹ̀ra mọ́ so ó sì ní méjì mẹ́ta lọ bẹ́ẹ̀ ní tábà ṣe ẹ̀yìn báyìí wọ́n dáadáa ìfọ́sẹ̀ tí a máa ṣe ẹ̀fún máa kọ́ nígbà tí mo máa ní tó jọba pẹ̀lú gbogbo tó náà jẹ́ pé nígbà tó àwọn
ẹbí náà kò jẹ́ pé wọ́n á jẹ́ la fi jẹ ẹbọ la fi jẹ òjà bá ń pa èèyàn bẹ́ẹ̀ ó ti wá fi bẹ́ẹ̀ náà ọ̀nà tó ń dàgbò fi bẹ́ẹ̀ náà ọ̀tọ̀ ẹ máa wọ́n kíkẹ́ ẹ máa fi jọ́ akínfàjà akínà ọlọ́run dá lọ bọ́lá lè dé dá mùsùlùmí ló náà ló ń dá kíkẹ́ lọ bọ́lá lè dá kíkẹ́ ló ń dá àwọn ẹlẹ́sìn àbáláyé lọ èso dáàbò ní bó ṣe ń gbogbo ọlọ́run ọ̀nà náà fi ń bẹ lọ́hùn ìwà náà ní ọ̀nà kan náà lélẹ̀ ló ṣe ń ṣe ìwádìí ìbí ọ̀nà lẹ̀ dá ẹ̀ la fi ń tẹra mọ́. kábíyèsí káàbá wo oríkì rẹ dáadáa wọn fọ ìtọ̀ bolobolo ọ̀gbẹ̀rì má wọ̀ ọ̀gbẹ̀rì má wọ̀ ògùdé káwòrò wọ̀ ọmọ oúnjẹ ìtọ̀ bolobolo bí yẹn ti rí lọ́kọ̀ sí. ṣe ìtọ̀ bolobolo yìí ó ṣe nǹkan tí mo lọ sọ lórí afẹ́fẹ́ báyìí. ó yé mi. story for another day. aláìlúwà. kábíyèsí. so agbára ibi tí àdẹ̀kọ́ wáyé pé mo sọ ẹ́ lé àpé àlọ́jagun so kéèyàn tó lọ jagun tó ṣẹ́gun so ìta tí mò ń mọ́ wa àwọn aláàbò léde bọ́jà lágbára lọ́wọ́ lọ́jọ́ dáadé rí ẹ̀ máa máa sọ fún ẹ. láyé léwà olùdíje ó dẹ́rẹ́ rè ń gbọ́ mi ní nọ́tòkè délẹ̀ ní pàtàkì ìjọba mákìlẹ̀ yẹn fún kábíyèsí aláìlúwà òdìdí fún yìí ọba kazeem adésínà sàlámì ìlú fẹ́mi lọ́ba kìnìún ọ̀ṣọ́ bí àti màkùnmi ọ̀dọ́ wọn láwàrà àti fọ̀rọ̀ mi jóni tí rọrọ̀ lórí ọdún ọkọ̀ sílé mi lọ́nàwọ́ kọlọ́mbà ẹlẹ́dùnmarè kò jẹ́ kí wọ́n ṣe pẹ́pẹ́pẹ́ kábíyèsí wa jẹ́ káwò ká tẹ̀ríwájú lẹ́sọ̀ọ̀sẹ̀ yìí ẹ jẹ́ káwò òṣèṣe nílùú yìí yàtọ̀ sí fọ wọ́n ń ṣe ọkọ̀ sí wọ́n ń ṣe èrèmọ̀dodo bí òkè àtọwọ́ wà lọ kábíyèsí ẹ̀wẹ̀kẹ́ àfa ẹbí tẹ̀rù wọnú kí níwèé kẹ́mìrín náà kí lẹ́nu mẹ́rin yóò gbà wá yìí. pé mo sọ ẹ́ lé pé mo ní oníkálùkù ló mọ ibi tí bó ṣe ń bọ́ lọ́wọ́ bá ẹ sọ ọdẹ ní ẹni tó bá dúró tọ́lọ́run kò ní dúró kó fún aláìlúwà adúró tọ́lọ́run ọ̀nà tá a lè fi dúró tọ́lọ́run wọ́n délé ìmọ̀ ẹ̀ ìkejì ó sọ tí ó yẹ ìmọ̀ ẹ̀ ìkẹta náà ṣe wà bẹ́ẹ̀ náà ní kẹrin náà ṣe so a ní time fún oníkálùkù ẹ bá wo nílé Ifẹ̀ ẹ rí i pé nínú ọdún kan bóyá ẹjọ́ tó fi tọ́ọ̀kì fi ń ṣòṣà bóyá ló pé ogun kan tó gbogbo ṣàtọ́dẹ̀ ṣe ọlọ́run náà fi ń bẹ̀ wọ́n fi ń jí ẹ̀bẹ̀ sọ́lọ́run ọ̀nà tọ́kọ̀ fi ń bẹ̀ náà láwùjọ ọ̀nà tọ̀tọ̀ ni tó gbogbo kìíní ó wà mẹ́ ó wà mí tó wà tó bá yá màá máa mú ẹ. aláyélúwà òjijì fìrí ẹnì bọ̀jẹ̀ kábíyèsí torí ìṣìbí labọ́wọ́ kábíyèsí rẹ̀ kú àtọwọ́ olóyè rẹpẹtẹ lè ṣe máa sọ̀rọ̀ kí ló mọ̀ràn rẹ̀ máa fún lè dára òlù lórí ọdún rẹ̀ ní ṣèwì tọ́rọ̀ wọn àgbàlagbà fọ̀nà kanṣó ìgbà kan àti fọ igi kanṣó ìgbà kan ṣe kábíyèsí. ó ṣe orí ìmọ̀ mi ò rí pé kájọ pa ọ̀pọ̀ kájọ ṣe lóòótọ́ bí wọn kò ṣe kéré kò sí ẹlẹ́yàmẹ̀yà nínú ẹ̀ ìyẹn mo fi yẹn dúpẹ́ lọ́dọ̀ náà pé kò sí ẹlẹ́yàmẹ̀yà sórí gbogbo ìlú tí ó bá fẹ́ ní ìdàgbàsókè aláàtijọ́ sọ́wọ́pọ̀ ìsọwọ́pọ̀ wa ló gba nígbà lẹ́yìn tó gbogbo ìmọ̀ràn mi ò ní pé bá ṣe ń sọwọ́pọ̀ yẹn ká má jà ọwọ́ yẹn o láti kọ́ntínú láti máa sọwọ́pọ̀ tó dà àwọn àgbéga lóṣìṣì wọn máa wọ ìlú yìí mo sẹ́ẹ̀dì fídíò kan sí ìkan náà wọn lóye wà kan ní ìjẹta láti rí fídíò yẹn àkọ́kọ́ pé ọlọ́run ló wà níbi ìbẹ̀rẹ̀ nígbà yẹn ó dẹ́sì ọlọ́run fi pé púpọ̀ ọmọ báyìí lọ sí ọ̀dọ̀sán tó ìjẹ́ sẹ́ẹ̀dẹ̀ tó wà ọlọ́dọ̀ ló ń táwùdà ọlọ́run ṣe tó kí ló dẹ̀ fà ní pé àsowọ́pọ̀ ni tí ọmọdé bá gbà sọ̀rọ̀ tábà máa bọ̀ ó lè máa gbé nígbà yẹn ní at that very time pé tó bá ní tó bá wù kọ́sọ́mọdé yẹn sọ kọ́sọ́mọdé yìí sọ yóò máa padà lọ bọ́mọdé yẹn àgbàlagbà náà máa bọ́mọdé náà sọ so ìsowọ́pọ̀ òun ni ọ̀tọ̀ jù tó bá ti jọ sowọ́pọ̀ ibi tí ìfẹ́ bá wà ibẹ̀ lọ́dọ̀ máa ń gbé so advice mi ni ìfẹ́ ìsowọ́pọ̀ ẹ̀wúrí ọdún ẹni. agbára ọlọ́run àti ṣọdún yìí àṣẹmí ní last year aṣàdúrà pé àtúmọ̀ àṣẹmí
ìmí là ń ṣe lágbára ọlọ́run bá ti máa ṣe tá máa ṣe wọ 70 tá máa ṣe wọ 80 gbogbo ẹ̀yin náà tẹ̀lẹ̀ máa ń bá wa ṣe lágbára ọlọ́run ẹ̀ ní kúsọ́nà bí ẹni tẹ́ ẹ̀ dágbére fún mi onímọ̀ pàtẹ́ máa padà sílé torí pé àtùpà ó máa rí ọ̀ka èdè ẹ̀ máa fi kókó bẹ́ẹ̀sì náà ò ní ṣe ti lágbára ọlọ́run kò ní ṣe tèmi náà kò ní ṣe ti gbogbo máa fún bẹ́ẹ̀ lágbára ọlọ́run tẹ́ bá máa wọ́n máa fún lọ́dún míì tó tún bọ̀ yìí ẹ ti máa oríṣiríṣi àwọn iléeṣẹ́ ńlá láwùjọ ló máa wọ̀ bó ṣe máa jẹ́ ní adélébáre àrìnàkéré àfòyáyébí lágbára ọlọ́run bẹ̀tẹ̀ máa délé láyé ẹni o àṣà wa kò gbọ́dọ̀ parun.